ẹ kú lé báyìí là ń kí aráalé ẹ kú àrè là ń kí èrò ọ̀nà kí olúwa kí ó bùkún fún orílẹ̀-èdè mi yorùbá ògo adúláwọ̀. Agogo 12 ọ̀sán gẹ́rẹ́gẹ́ ni ó lù ní orílẹ̀-èdè olómìnira yorùbá tiwantiwa. Ní òní ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2024. Nígbàtí a ó máa mú ìròyìn ní ṣókí wá sí etí gbọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi látinú agodo tiwa níbi òmìnira Yorùbá 2022. Zainab ni oníròyìn yìí. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Èyí ni láti sọ fún gbogbo àwọn ọmọ òmìnira Yorùbá 2022 pátápátá ní orígun mẹ́rin gbogbo àgbáyé wípé orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa ti di orílẹ̀-èdè tí a sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba àwa ara wa lọ́wọ́ ara wa fúnra wa lórílẹ̀-èdè bàbá wa tó jẹ́ ilẹ̀ bàbá ńlá bàbá wa pátápátá tó jẹ́ ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ìròyìn tí a ti kà sẹ́yìn nípa bí ìrìn àjò ọ̀hún ti ṣe bẹ̀rẹ̀ nítorí wípé orílẹ̀-èdè Nàìjíríà kò fún wa ní ìwé kankan láti fi pe ọmọ Yorùbá sí ilé ẹjọ́ tàbí pé màmá wa Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí Aya Abíọ́lá sí ilé ẹjọ́ nígbà tí a fi ìwé ránṣẹ́ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn tí wọ́n jẹ́ gómìnà kankan ní ìpínlẹ̀ mẹ́jẹ̀jọ. Kò sí ẹnikẹ́ni nínú wọn tí a rí nínú pépà kankan tàbí nínú ìwé kankan tàbí ní ilé ẹjọ́ kankan tí wọ́n sọ wípé ohun tí màmá wa Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí Aya Abíọ́lá ń sọ nígbà náà irọ́ ni. Nítorí pé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò fi ara sin rárá fún ẹnikẹ́ni nínú wa. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n ní tí ọmọdé ò bá bátàn á bá àrọ́bá, àrọ́bá sì ní bá bá àtàn. Eléyìí kì í ṣe ìtàn rárá, ohun tó ń ṣẹlẹ̀ ní ojú gbogbo wa ni. Tí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá sì sọ wípé a fi ọwọ́ sí, a fi ẹsẹ̀ sí wípé a ti dá dúró. Fún ìdí eléyìí àárọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá nítorí gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ìṣèjọba àwa ara wa ti bẹ̀rẹ̀ fún ara wa. Kí a bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀ mọ́ ààrẹ wa lórí wípé ààrẹ orílẹ̀-èdè olómìnira Yorùbá Mobọ́lájí Ọláwálé Akínọlá ààrẹ wa ni. Àti kúrò nígbà tí à ń retí ìjọba Adélé, gbogbo wa la mọ̀ wípé ìjọba Adélé ni wọ́n jẹ́ fún orílẹ̀-èdè wa ṣùgbọ́n ààrẹ wa ti jẹ́jẹ́ fún orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní máa dárúkọ ààrẹ orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa ààrẹ Mobọ́lájí Ọláwálé Akínọlá. Òun làwa mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti gbogbo ọmọ Yorùbá pátápátá pawọ́pọ̀ tí a yàn sí ipò tí ó sì ṣe ìbúra fún orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Eléyìí tó tún jọ ẹ̀wẹ̀ ni wípé àárọ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá tí a nígbàgbọ́ wípé orílẹ̀-èdè wa ti bẹ̀rẹ̀ wípé àwọn fọ́nrán ìbúra fún orílẹ̀-èdè wa ní ọjọ́ náà lọ́hùn-ún ní ọjọ́ 12 oṣù tí a wà nínú rẹ̀ yìí kí a bẹ̀rẹ̀ sí ní máa róòlù gbogbo rẹ̀ síta pátápátá ní ìṣẹ́jú sí ìṣẹ́jú ní wákàtí sí wákàtí kí a má ṣe jẹ́ kó sinmi rárá. Eléyìí tí ààrẹ wa orílẹ̀-èdè wa ààrẹ Mobọ́lájí Ọláwálé Akínọlá tí wọ́n ti búra fún orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Ẹlẹ́ẹ̀kẹta tó tún tẹ̀lé ẹ̀wẹ̀ òun ni fọ́nrán eléyìí tí màmá wa Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí Aya Abíọ́lá fúnra wọn tí wọ́n fi ka ọ̀rọ̀ orílẹ̀-èdè olómìnira Yorùbá àti pé tí wọ́n fi ṣe ìkéde tó jẹ́ ti èyí tó rinlẹ̀ ní orílẹ̀-èdè wa gangan ní ilẹ̀ baba ńlá baba wa. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní máa gbé síta. Tí wọ́n fi ṣe ìkéde lọ́wọ́lọ́wọ́ ní ọjọ́ 12 oṣù tí a wà nínú rẹ̀ yìí, ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní máa gbé síta ní kíákíá. Bẹ́ẹ̀ náà ni àtúnrọ̀ wá wípé ní ọjọ́ náà lọ́hùn tí wọ́n ṣe ìbúra ní ọjọ́ 12 oṣù tí a wà nínú rẹ̀ yìí, àsíá orílẹ̀-èdè Yorùbá tí ó ń fẹ́lẹ́lẹ́ lókè ní ibi tí wọ́n ti ṣe ìbúra ọ̀hún ẹ bá wa gé kí ẹ bá wa gbé síta kí gbogbo wa kí a bẹ̀rẹ̀ sí ní tún máa pín. Ẹ jẹ́ ká máa hashtag ẹ̀ ní kíákíá. Èyí ni ìròyìn pàtàkì tí a mú wá sí etí ìgbọ́ gbogbo wa ní ọ̀sán yìí. Àwa ń fi àkókò ìrọ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní orí ayélujára wa ní ìṣẹ́jú ẹ bẹ̀rẹ̀ sí ní máa róòlù àwọn nǹkan wọ̀nyí ní wákàtí ẹ bẹ̀rẹ̀ sí ní máa gbé sí kí gbogbo àgbáyé kí wọ́n mọ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bá wa ṣe àdéhùn wípé kí a lọ bẹ̀rẹ̀ ìṣèjọba àwa ara wa. Àwa ọmọ Yorùbá a sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba àwa ara wa. Àwa gangan la máa ṣe ìjọba àwa ara wa. Nítorí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a nílò láti dúró gbọ́in nítorí pé gbogbo wa pátá láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́
tó dẹ̀ jẹ́ wípé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún màmá wa Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí Aya Abíọ́lá, ìyáàfin ọbabìnrin àkọ́kọ́ ti orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa, fún iṣẹ́ àṣeyọrí ńlá tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́ tí wọ́n sì ṣe. Ṣùgbọ́n ọ̀nà tí gbogbo wa lè gbà láti fi ti iṣẹ́ náà lẹ́yìn, àwọn náà ni a ti ń là sílẹ̀ fún wa yìí. Fún ìdí eléyìí, a rọ gbogbo ọmọ Yorùbá pátápátá wípé kí a bẹ̀rẹ̀ sí ni máa ran iṣẹ́ yìí lọ́wọ́ láti jẹ́ kí orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa kó máa fẹ́lẹ́lẹ́ ní gbogbo àgbáyé pátá àti dádúró. Orílẹ̀-èdè ni wá. Ọ̀rọ̀ tó dẹ̀ wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́, à ń fi àkókò yìí rọ gbogbo àwọn ènìyàn wa tó jẹ́ wípé ẹ wà nínú ìbẹ̀rù bojo tàbí ohunkóhun. Orílẹ̀-èdè tó bá dádúró ní àṣẹ àti agbára láti dáàbò bo ara wọn. Ìdí nìyí